ló mà ti rọ̀ tílẹ̀ ti fi mú. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Mo bẹ̀ wá mo rọ̀ wá láàárọ̀ yìí kí a tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ. Any service without sermon, it is not complete service. We have to be listening to the word of God. Ẹ̀mí mímọ́ bí a ti ń gbọ́ ọ̀rọ̀ náà kó bùkún fún wa nínú ọ̀rọ̀ náà. Láàárọ̀ yìí kí n tó lọ nínú ọ̀rọ̀ Ọlọ́run àbí kí n kúkú sọ̀rọ̀ Ọlọ́run tán kí n tó sọ. Ẹ rántí pé ọ̀sẹ̀ tó ń bọ̀ ní Palm Sunday. A dẹ̀ ní àwọn program láàrin ẹ̀. Pàápàá jùlọ ní ọjọ́ Thursday yìí a ní ẹ̀sìn ìbẹ̀rẹ̀ oṣù tuntun tá a fi ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. A máa sọ yẹn tí a bá ti tó àkókò. Ṣùgbọ́n ní òwúrọ̀ yìí ìbéèrè ni àkórí ìwàásù mi. Kí ni mo pè é? Ìbéèrè ni àkórí ìwàásù mi. Bóyá a ti gbọ́ rí tàbí ká má gbọ́ rí pé kí ni ìtumọ̀ tọ́pìkì ìwàásù àárọ̀ yìí. Mo pè é ní ìbéèrè. Kí ni ìbéèrè náà? Lọ́nà wo ni a fi jọ Jonah? Lọ́nà wo ni mo fi jọ Jonah? Lọ́nà wo ló fi jọ Jonah? Ẹ̀kọ́ àkọ́kọ́ tí wọ́n kà fún wa nìyẹn. Ẹ̀kọ́ kejì náà ó fara pẹ́. Ẹ rí pé tí àwọn aláṣẹ wa bá fẹ́ yọ ẹ̀kọ́ fún wa, Old Testament àti New Testament wọ́n máa ń fẹ̀gbẹ́wọ̀n ẹ̀gbẹ́ ni, kan náà máa ń sọ torí a ò pa ẹyọ kan tì fún kan. Ẹni tó bá bá wa rí ẹ̀kọ́ yẹn kí a bẹ̀rẹ̀ sí í kà á, kẹ́dẹ̀ bá mi fún wọn ní ẹ̀rọ microphone kan fi kà á torí a ti ń record àdẹ̀ nífẹ̀ẹ́ ká àyè yẹn kó ṣòfò. Lọ́nà wo ni mo fi jọ Jonah? Lọ́nà wo ni o fi jọ Jonah? Ǹjẹ́ ọ̀rọ̀ Olúwa tọ̀ Jonah ọmọ Amati wá wípé dìde lọ sí Nénéfì ìlú náà kí o sì kígbe sí i nítorí ìwà búburú wọn gòkè wá iwájú mi. Ṣùgbọ́n Jonah dìde láti sá lọ sí Táṣéṣì kúrò níwájú Olúwa. Ó sì sọ̀kalẹ̀ lọ sí Jópa. Ó sì rí ọkọ̀ kan tí ń lọ sí Táṣéṣì. Bẹ́ẹ̀ ni ó sanwó ọkọ̀. Ó sì sọ̀kalẹ̀ sínú rẹ̀ láti bá wọn lọ sí Táṣéṣì kúrò níwájú Olúwa. Ṣùgbọ́n Olúwa rán èfúùfù ńlá jáde sí ojú òkun. Ìjì líle sì wà níwájú òkun tó bẹ́ẹ̀ tí ọkọ̀ náà dàbí ẹni pé yóò fọ́. Nígbà náà ni àwọn atọ́kùn bẹ̀rù, olúkúlùkù sì kígbe sí Ọlọ́run rẹ̀. Wọ́n kó ẹrù tí ó wà nínú ọkọ̀ dà sínú òkun láti mú un fẹ́rẹ̀. Ṣùgbọ́n Jonah sọ̀kalẹ̀ lọ sí ẹ̀gbẹ́ ọkọ̀, ó sì dùbúlẹ̀ sùn wọra. Bẹ́ẹ̀ ni olórí ọkọ̀ tọ̀ wá, ó sì wí fún un pé, kí ni ìwọ rò, ìwọ olóorun? Dìde kígbe Ọlọ́run rẹ, bóyá Ọlọ́run yóò ro tiwa kí àwa kí ó má bàa ṣègbé. Olúkúlùkù wọn sì wí fún ẹgbẹ́ rẹ̀ pé, wá, ẹ sì jẹ́ kí a ṣẹ́ kèké kí àwa kí ó lè mọ ìtorí ta ni búburú yìí ṣe wá sórí wa. Bẹ́ẹ̀ ni wọ́n ṣẹ́ kèké sì mú Jonah. Nígbà náà ni wọ́n wí fún un pé, sọ fún wa, àwa bẹ̀ ọ́, nítorí tí ta ni búburú yìí ṣe wá sórí wa. Kí ni iṣẹ́ rẹ? Níbo ni ìwọ ti wá? Orúkọ ìlú rẹ? Orílẹ̀-èdè wo ni ìwọ sì ń ṣe? Òun sì wí fún wọn pé, Hébérù ni èmi, mo sì bẹ̀rù Olúwa, Ọlọ́run ọ̀run tí ó dá òkun àti ìyàngbẹ ilẹ̀. Nígbà náà ni àwọn ọkùnrin náà bẹ̀rù gidigidi. Wọ́n sì wí fún un pé, èéṣe tí ìwọ fi ṣe èyí? Nítorí àwọn ọkùnrin náà mọ̀ pé ó sá kúrò níwájú Olúwa, nítorí ó ti sọ fún wọn. Nígbà náà ni wọ́n wí fún un pé, kí ni kí a ṣe sí ọ kí òkun lè dákẹ́ fún wa? Nítorí òkun ru, ó sì já èfúùfù líle. Òun sì wí fún wọn pé, ẹ gbé mi kí ẹ sì sọ mí sínú òkun. Bẹ́ẹ̀ ni òkun yóò sì dákẹ́ fún yín. Nítorí èmi mọ̀ pé nítorí mi ni èfúùfù líle yìí ṣe dé bá yín. Ṣùgbọ́n àwọn ọkùnrin náà wá kíkan láti mú ọkọ̀ wá sí ilẹ̀. Ṣùgbọ́n wọn kò lè ṣe é
nítorí tí òkun ru ó sì já ẹ̀fúùfù líle sí wọn. Nítorí náà wọ́n kígbe sí Olúwa, wọ́n sì wí pé, àwa bẹ̀ ọ́, Olúwa, àwa bẹ̀ ọ́, má ṣe jẹ́ kí àwa ṣègbé nítorí ẹ̀mí ọkùnrin yìí. Má sì ka ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sí wa ní ọrùn. Nítorí ìwọ, Olúwa, ti ń ṣe bí ó ti wù ọ́. Bẹ́ẹ̀ ni wọ́n gbé Jónà tí wọ́n sì sọ ọ́ sínú òkun. Òkun sì dẹ́kun ríru rẹ̀. Nígbà náà ni àwọn ọmọkùnrin náà bẹ̀rù Olúwa gidigidi. Wọ́n sì rú ẹbọ sí Olúwa, wọ́n sì jẹ ẹ̀jẹ́. Ṣùgbọ́n Olúwa sì pèsè ẹja ńlá kan láti gbé Jónà mì. Jónà sì wà nínú ẹja náà ní ọ̀sán mẹ́ta àti òru mẹ́ta. Hallelujah. Kọ́kọ́ sọ fún ẹ ti pé nínú àwọn ẹ̀kọ́ yẹn ẹ rí i pé àkórí ti wà ń bẹ̀, ẹ rí i pé ìbéèrè pọ̀ ń bẹ̀. Níbo lo ti wá? Kí ni ká ṣe sí ọ? Ta ló ń yọ wá lẹ́nu? Ẹ rí i pé ìbéèrè pọ̀ ń bẹ̀ ni mo ṣe pé àkórí ìwàásù yẹn ní ìbéèrè. Ìwọ náà wà kọ́kọ́ sọ fọ́lọ́run láàárọ̀ pé Olúwa, gbogbo ẹnikẹ́ni tó ń yọ ayé mi lẹ́nu, ẹja tàbí agbára òkùnkùn tó lè máa dìde láti yọ ayé mi lẹ́nu, Olúwa jẹ́ kó fi ọwọ́ ara rẹ̀ ṣe ìdájọ́ ara rẹ̀. Ó yá sọ ní àdúrà níṣẹ́jú kan. Gbogbo ẹnikẹ́ni tó lè yọ ayé mi lẹ́nu, gbogbo agbára tó wà nídìí ìṣòro ayé mi, gbogbo agbára tó wà nídìí ayé ìjọ ìṣòro ayé ìjọ yìí, fúnra ara wọn ni kán dájọ́ ara wọn, fúnra ara wọn ni kán fi ẹnu ara wọn dájọ́ ara wọn, fi ẹ̀jẹ̀ wọn mu wọn lámuyó. Jésù Olúwa wa. Àmì yẹn ò débi kan o. Hallelujah. Ẹ rí i pé ó clear bá ṣe gbọ́. Hallelujah. Nítorí wípé Jonah jẹ́ ẹni tó yẹ kó ṣiṣẹ́ fún Ọlọ́run. Ṣùgbọ́n mi ò ní lè sọ ìdí tó fi kọ iṣẹ́ Ọlọ́run sílẹ̀ láàárọ̀ yìí. Ṣùgbọ́n kí gbogbo wa gbà wípé ó kọ iṣẹ́ Ọlọ́run sílẹ̀. Níbi tán ni kó lọ jíṣẹ́ kí ìparun àwọn ará Nínéfè kó lè dáwọ́ dúró. Ó kọ̀ láti lọ. Iṣẹ́ tọ́lọ́run gbé kà á níwájú ó ju igbá àyà ẹ̀ lọ. Kí dẹ̀ níṣẹ́ yẹn? Sọ fún àwọn ará Nínéfè wípé ìwà búburú wọn ti dé ọ̀dọ̀ mi, mo dẹ̀ fẹ́ pa wọ́n run. Tó bá kó sọ pé ẹ̀yin ará Nínéfè o, ẹ gbà Ọlọ́run gbọ́ o, ẹ gbà mí gbọ́ pẹ̀lú o. Ṣùgbọ́n sọ fún wọn, ó ní kó sọ fún wọn categorically pé mo fẹ́ pa wọ́n run tán bá yí padà. Ẹ̀rù bà Jonah pé